Aku dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tàbá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamẹ́rin lórúkọ mi. Tó bá yẹ pé first time tuntun eléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì lọ́fọ̀ọ̀sẹ̀ náà civil legacy ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀rọ máa kọ̀ọ̀kan níbẹ̀ tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ yóò option mẹ́ta kan wá tí ń bẹ lókè òun kẹ́ mú option a lé àti lí tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ìtàn bá ti jáde. Àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tí ń bani lẹ́mìí jẹ́. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé tí ń di gbọmọgbọmọ níjọba àbílẹ̀ Àfíjíò nípínlẹ̀ Ọ̀yọ́ o. Ó fẹ́ mọ̀ sí ọ̀sẹ̀ kan tí wọ́n mọ̀ jíyàn gbé báyìí. Wọ́n á wọlé lọ káyàn mọ́lé, wọ́n á jíyàn gbé. Wọ́n tẹ̀ láwọn tápà kan àbáwọn kankan ni. Ẹni tí ó sojú ẹ̀ tí wọ́n máa ń gbà yàn tó bá jíyàn gbé tí wọ́n wà bá àwọn community leaders. Ìkan nínú wọn níjọba àbílẹ̀ Àfíjíò nípínlẹ̀ Ọ̀yọ́ bíi Fìdítì Ìlọ́ra àbí Fìdítì Ìlọ́ra Akínmọ̀rin Jóbélé ẹ wọ́n dákọ̀ àwọn Ọ̀yọ́ náà àti Elégbò náà. Elégbò lọ́yọ̀ọ́ àwọn olóńjìyàn gbé wọ́n ti wà láàrin wọn nìyẹn gbogbo ìgbà ló ń ṣẹlẹ̀. Ó yá ẹ dákun ẹ ṣàlàyé fún wa bó ló ṣe ń ṣẹlẹ̀ gan. Ẹ̀yin elétò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní àwọn ti fi tó ọlọ́pàá létí kódà wọ́n ní ìpàdé tí ọlọ́pàá máa ṣe pẹ̀lú àwọn aráàlú tán pè ní PCRC Police Community Relation Committee wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n dẹ̀ ti fi tó lè ṣe ọlọ́pàá létí. Àwọn èèyàn burúkú ti ń wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ń wọ ìlú Ọ̀yọ́ wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ láabi wọn níjọba àbílẹ̀ Àfíjíò nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ dákun ẹ ṣàlàyé fún wa má gbójú wọn torí ẹni tí ó bá sọ̀rọ̀ Àfíjíò ni wọ́n wà wọ́n mọ̀ di pé wọ́n mọ̀ wá wọn káàkiri. Ẹ káàsán ọgbọ ọmọ Nàìjíríà Ọlọ́run jẹ́ kó bàjẹ́. Àwọn kidnapper ni wọ́n jí wá gbé ní ìjọba ìbílẹ̀ Àfíjíò ní Ọ̀yọ́ Aláàfin. Gbogbo èèyàn náà ti fẹ́ gbé tán wọ́n sì máa wá síbẹ̀ òru náà máa fi wá bí aago 2 òru ni wọ́n wọlé wá. Tí wọ́n bá dé ní aago 2 wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn. Ẹni tó bá ní ajá nínú kọ́ńpáàdì rẹ̀ gan ṣùgbọ́n àwọn ajá yẹn náà bí wọ́n bá ṣe máa ń lé wọ́n bìkan ní àmọ́ wọ́n kàn mú wọn módó wọ́n ò fọ́ wíńdò wọlé wọ́n dẹ̀ gbé ìyàwó wọ́n gbé ọkọ ìgbà míì wọ́n lè gbé ọmọọṣẹ́ wọ́n lè gbé ìyàwó. Kódà ọ̀sẹ̀ tó tún lọ yìí Sunday tó lọ ní Ìjẹ̀jẹ̀ yìí gan wọ́n tún wá sí Akínmọ̀rin wọ́n gbé èèyàn kan ní Akínmọ̀rin wọ́n wá sí Jóbélé wọ́n tún gbé èèyàn kan níbẹ̀ àáfàá kan ni wọ́n gbé ní Jóbélé tí wọ́n béèrè 50 million ní Akínmọ̀rin náà wọ́n béèrè 50 million. Ìgbà tí ẹ̀bẹ̀ wá pọ̀ lọ́tún lósì tẹ́bẹ̀ pọ̀ gan so ni wọ́n tó padà gba 5 million ransom lọ́wọ́ wa ransom lọ́wọ́ wa ní wọ́n padà fi gbà. So ẹ̀bẹ̀ gan ni abẹ́ wọn kó ló di kan gbé kalẹ̀. Ẹni tó wà ní Akínmọ̀rin tiẹ̀ tí wọ́n gbé àwọn èèyàn tí wọ́n lọ bí owó fún wọn ní òrùjọ́ náà wọ́n tún gba machine lọ́tọ̀ tẹ́ tún gbé lọ́wọ́ lọ tẹ́ fi lọ gbé owó fún wọn wọ́n tún gbà. Ní Amóni náà ní Jóbélé bí wọ́n ṣe lọ bẹ̀ náà nìyẹn wọ́n gbé àbúrò àáfà wọ́n gbé ìyàwó àáfà wọ́n béèrè 50 million. Pẹ̀lú ẹ̀bẹ̀ náà ni a tún fi bẹ̀bẹ̀ láti tún fún wọn ní owó tá a gbé owó lọ fún wọn tẹ́ tó padà fi wọ́n sílẹ̀. So aago 2 òru ni wọ́n máa wá láti bí aago 12 sí 2, 3 ni wọ́n máa wá tẹ́ máa wá ń jí àwọn èèyàn gbé. Tẹ́ máa ti wá wọ́n á rí ìsìnbọn ni wọ́n á yìnbọn gidi tó gbé èèyàn jí pé wọ́n gbébọn wá. So kódà gan wọn ní bí wọ́n ṣe wà ojú ẹsẹ̀ náà ni wọ́n tọ̀ tí wọ́n dẹ̀ fi lọ. Tàbá sì fẹ́ lé wọn wọ́n mọ̀ ní ká máa bọ̀ wá wọ́n á tún mọ yìnbọn sókè. So aláǹfààní àti dé ọ̀dọ̀ wọn ní wọ́n fi ń gbé wọn lọ. So ẹ dákun ọmọ Nàìjíríà ẹ ṣàánú wa ẹ ràn wá lọ́wọ́ o. Ìbẹ̀rẹ̀ ìpínlẹ̀ ọlọ́pàá àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba iléeṣẹ́ ọlọ́pàá àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ dákun ẹ ṣàánú wa o ẹ ràn wá lọ́wọ́ níbi ilé Àfíjíò Jóbélé o wọ́n jí wá gbé gan o ojú wa gan nísìnyí
àsúnlé mọ́ èmi gẹ́gẹ́ tí mo sọ̀rọ̀ yìí sí ìjẹta yìí súnlé kálukú ń sá káàkiri ní ọkàn wọ balẹ̀ ẹ dákun ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ rẹ̀ wá lọ́wọ́ ẹ ṣàánú wa ẹ dákun o. àìláṣọ lọ́rùn pàká ni ó tó àpérò ọmọ èrè wẹ́yìn ọmọ Nàìjíríà ẹ̀yin ìjọba wa nípínlẹ̀ Ọ̀yọ́ àti iléeṣẹ́ elétò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ ìrànlọ́wọ́ yìí ni àwọn èèyàn wa ní ìjọba ìbílẹ̀ àfijó níjóbèlè ni wọ́n ń béèrè ìrànlọ́wọ́ àwọn ọlọ́pàá àwọn àmọ̀tẹ́kùn àwọn civil defence àti àwọn local hunters kẹ̀ẹ́dàkùn ẹ bá wa beam searchlight yín sí ìjọba ìbílẹ̀ àfijó láti jẹ́ kí àwọn èèyàn wa tó wà ńbẹ̀ kán máa sun oorun àsùnforí lóṣù ká nítorí pé níjọba ìbílẹ̀ àfijó lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí oorun àsùnforí lóṣù ká mọ́ kò sí ẹni ọpọ́n ẹ̀ bá jáde ó dìbò ọba tó wọlé kọ́kàn ẹ̀ ó tó balẹ̀ pé ó wọlé ẹni tí wọ́n bá sùn lálẹ́ ó dìgbọ́n bá jí láàárọ̀ kan tó gbà pé wọ́n ní já wọn gbé kódà ẹlòmíín bọ̀ wá kíyàn ní ilé gan ó ń wò lọ́ọ̀kan bá ní ẹ sọ pé ìsílé o kọ́mọ̀ jẹ́ pé wọ́n bọ̀ wá jóun gbé ni ẹ wo bí tí nǹkan dé dúró ẹ̀yin elétò ààbò ẹ dákun ẹ bá wá nǹkan ṣe síjọba àbílẹ̀ àfijó nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ń jiyàn gbé púpọ̀ ńbẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Ọlọ́run ṣàánú wa. lẹ́tà kan sọ pé wọ́n ní àwọn ní ẹgbẹ́ àwọn agbésùnmọ̀mí wọ́n ní NTA National Terrorist Association NTA Nigerian Television Authority mọ̀ọ́mọ́ gbọ́ tẹ́lẹ̀ àti NTA míì ti dé kéèyàn bá rẹ̀ NTA gan kọ́ rọra sọ́ra kó tó sáré sí i ni kó lè mọ̀ wípé NTA eléyìí ó yàtọ̀ sí terrorist lélẹ́yìí no ma NTA terrorist lélẹ́yìí kí ni mútọ̀ wọn we kill we kidnap and we destroy no turn or place kí ni wọ́n kọ́ that is scare us to destroy. wọ́n ní àwọn ní ẹgbẹ́ agbésùnmọ̀mí o ẹgbẹ́ apààyàn wọ́n ní kò sí ìlú náà tó lè tóbi tó àbí tó lè lágbára tí wọ́n dẹ́rù bà wọ́n láti bàjẹ́ láti sọ dìlẹ́lẹ̀ wọ́n ní gbogbo ilé ọlá ni làwọn máa sọ dahoro. wọ́n ní inú ìwé ìsá wọ́n sàkọ lẹ́tà sí ìlú Ìrá nípínlẹ̀ Kwara wípé àwọn gbọ́ pé wọ́n lágbára dé gbogbo àwọn akọni wọn àwọn ti mọ̀ pé wọ́n ń bẹ ṣùgbọ́n kí wọ́n múra lẹ̀ fáwọn o gbogbo akọni wọn ò tó nǹkan kan níwájú àwọn. wọ́n ní ìwé yẹn jáde a sì gbọ́ pé wọ́n ní àwọn agbésùnmọ̀mí tí wọ́n kó àwọn èèyàn kan lọ nípínlẹ̀ Kwara wọ́n ní wọ́n ṣe àfihàn wọn nígbà tó ọlọ́pàá pàrédì èèyàn wọ́n fi wọ́n hàn pé àwọn táwọn kó ní o sí kò yé mi fóònù ni wọ́n lò a ṣe NIN àtúnṣe kan ní báńkì a ṣe BVN ìgbà kan tún wà tí gbogbo àwọn telecommunication company sim registration tani kí gbogbo wa wá register sim wa pátá tẹ́ ẹ bá pè ní ìsìn kó tó ríngì wọ́n kọ́kọ́ ṣàròyé líǹkì sim ẹ líǹkì kìíní kan tẹ́ ẹ pé bí èèyàn bá fẹ́ register sim gbà bí ìgbà tí nǹkan fẹ́ ṣẹlẹ̀ ni àwọn tí wọ́n jí kó ni wọ́n fi hàn yìí ẹ wo bí àwọn agbésùnmọ̀mí ṣe ń fi àwọn ọmọlúwà ẹ wo bí àwọn ọ̀daràn bí wọ́n ṣe ń fi àwọn ọmọlúwàbí hàn bí ọ̀daràn pé àwọn ní o wọ́n dẹ̀ record wọ́n dẹ̀ lo fóònù wọ́n dẹ̀ sẹ́ndẹ̀ gbogbo bí tí wọ́n ṣe máa track èèyàn pé ibi lèèyàn wà ìtọ́ lèèyàn wà nǹkan lórí fóònù kí ni ó ṣẹlẹ̀ sí tá a fi rí ṣe ẹ wo àwọn ọmọ kéékèèké tí wọ́n bá dàgbà kí ló máa jẹ́ experience wọn kí ni báwọn ó ṣe ronú ojú wọn fi wo Nàìjíríà ẹ wọ́n ọmọ tí wọ́n gbé lọ́wọ́ yẹn sásìkò tó yẹ kí ìyá rẹ̀ fún lọ́mú ni ó fún lọ́mú sásìkò tó yẹ kó jẹun ní ọ̀jẹun ṣèṣejú àwọn ọmọ iná wọn ti máa nà àwọn òbí wọn àwọn tó kú nínú wọn ṣèṣejú àwọn ọmọ iná fi pa wọn kọ́lọ́n kó ṣàánú wa wọ́n ní fóònù tí wọ́n bá gbà lọ́wọ́ àwọn tí wọ́n bá jí gbé náà máa ń lò wọ́n ní kì í ṣe tiwọn gangan but bí fóònù yẹn ti jẹ́ ṣé àwọn tí wọ́n jí gbé tí wọ́n mú fóònù lọ ṣé wọ́n lè track fóònù àwọn tí wọ́n jí gbé yẹn ẹ kàn lè track ẹ anything can be tracked ẹ kàn lè track ẹ ẹ já sọ̀rọ̀ lórí ẹ̀ díẹ̀. sẹ́rí ó bà mí nínú jẹ́ gan-an àánú sì ṣe mí ibi tí a bára wa tí wọ́n fi lè ń fúnra wọn ní orúkọ torí terrorist organization or terrorist association wọ́n sì declare agenda àwọn tí wọ́n ń bá kiri by motor tí wọ́n sọ pé àwọn ń pààyàn
àwọn sì ń fẹ̀mí ṣòfò wọ́n tún ti clear pé àwọn ṣe research àwọn sì ti gather information nínú lẹ́tà yìí ó ti fi hàn pé wọ́n ríra wọn gẹ́gẹ́ bí ìjọba nínú ìjọba wọ́n tún wá ń ṣe fídíò láti gbé sí àgbáyé pé àwọn ni o àwọn láyà kò sí ní tó fẹ́ ṣẹlẹ̀ o torí àwọn ògbé táyà àwọn ọ̀gbá torí pé àwọn ní alátìlẹ́yìn tọ́ka àwọn fi balẹ̀ definitely àwọn tá à ń sọ yìí wọ́n ti ṣe what I call intelligent gathering torí àwọn ìlú tí wọ́n fẹ́ lọ strike wọ́n láwọn ti mọ̀ bẹ̀ dáadáa wọ́n sì mọ àwọn alágbára bẹ̀ wọ́n ti gather information tí wọ́n fẹ́ fi ṣiṣẹ́ ibi wọ́n sì pinnu pé bí wọ́n fẹ́ bí wọ́n kọ́ ò kó máa retí àwọn o the point is this gbogbo ibi tí wọ́n ń kọlù yìí ó ní àwọn olóṣèlú wa náà ń gba ìbò níbẹ̀ tí wọ́n sì ní representative tí wọ́n ní polling booth ní gbogbo àdúgbò yìí tẹ́ pé tí wọ́n I believe strongly pé ẹnìkan ló gba ìbò bẹ̀yẹ as state honourable ẹnìkan ló gba ìbò bẹ̀yẹ as federal honourable at the senate tí wọ́n tó ń sojú wọn lókè tí àwọn ará bí sì ń lérí sí wọn tí èsì àkọ́kọ́ tí èsì ẹ̀kejì ok láti fojú wọn gbólẹ̀ èèyàn bẹ́ẹ̀ kí wọ́n bọ́ sórí issue communication networking ó ti fi hàn wípé networking tá a ṣe ó wà selective aráàlú tó bá jẹ́ aráàlú sákárá tí ò tọ́gàn bá tẹ̀ káàkiri ó ní tracking àbí iṣẹ́ àwọn networking máa ń ṣiṣẹ́ lé lórí tó bá pọ́n ṣe lórí àwọn eléyìí ni níwòye tèmi ó yẹ kọ́wọ́ ti bà wọ́n ní ìjọ ẹ̀ gangan because whether they borrow the phone or they use one of their phone tracking yẹ kó ní agbára débi tí wọ́n wà tí network ti wà tí o bá sí torí wọ́n lè ṣe kí wọ́n manipulate no matter the manipulation axis ibi tí wọ́n dúró sí yẹ kí ni àwọn signal máa sọ fún wọn pé apá ibi tí wọ́n wà rí now àwọn lè ti farahàn pé ìjọba làwọn o nínú ìjọba o. àwọn kan ní ìjọba ìpínlẹ̀ Kwara sọ pé àwọn tí wọ́n kò tó báwọn ròyìn ṣe ń polongo ẹ̀ pé àwọn oníròyìn overflog ẹ̀ wọ́n ní àwọn agbésùnmọ̀mí fi ní òkè wọ́n pọ̀ wọn ọ̀pọ̀ ẹ̀wọ̀ àwọn táwọn kó wọ́n ní náà fi pàréèdì wọn káyé lè rí i pé àwọn tó wà ń bẹ̀ wọ́n pọ̀ lóòótọ́. èmi tí ẹ fẹ́ dúró sórí ọ̀rọ̀ ìjọba ó ní reason wọ́n pè mí kan ní barutin ẹ wo bí mo ti mọ ọ̀rọ̀ yẹn barutin kò jìnnà sí Ìgbòho ṣẹ́ni tẹ bá gbéra láti Ìlọrin sí barutin kò lè gbà ju 30 minutes lọ́tẹ̀ fi débẹ̀ ṣùgbọ́n ẹ kọ́kọ́ wá sí Ìgbòho lẹ́gbà lọ barutin wọ́n ní problem Kwara state o má sọ reason o current speaker ọmọ barutin ni wọ́n ti produce senator rí wọ́n ti produce deputy governor rí wọ́n ti produce deputy speaker rí wọ́n ti produce house of rep rí the same ìlú yẹn over 30 years ago nílùú yẹn tí ẹ̀ sì tó ti lórúkọ and I want to tell you pé láti 1994 till date ẹ lè rí globe kó ṣẹ́jú ní barutin. it can be over 30 years. no ni wọ́n ti lórúkọ barutin ti lórúkọ over 30 mo wá ní láti 1994-95 till date as I'm talking tẹ bá fọwọ́ kára ògiri ẹ̀ kàn ẹ̀ kàn fẹ́ nù nǹkan lára lé ní globe ò ṣẹ́jú. inú gbóró sí wa inú òkùnkùn ló wà. nínú òkùnkùn náà wà ẹ wọ àwọn tí mo ní wọ́n ti produce ṣe ti rí Kwara state bẹ́ẹ̀ gómìnà dẹ̀ lọ bẹ́ẹ̀ ó campaign débẹ̀ o òun àti Káyìmá wọ́n jọ wà ní o wọ́n dẹ̀ campaign débẹ̀ pé ẹjọ́ ẹ dìbò fún wa wọ́n produce ọmọ o tó wà ní gọ́ọ̀mẹ̀ntì o peculiar problem ti Kwara nù now ẹ wá ka lẹ́tà yẹn tán ó ní Sanufu ní olùkọ́ ó lóun ní Sanufu tó ń kọ̀wé jáde ó rà kọ́ síbi ẹgbẹ́ kan mọ́ bóyá mẹ́tọ̀ tí nẹ́kọ̀ àti wáyé kìnìkan fún wọn kọ lẹ́tà nù ẹgbẹ́ ló kọ yọ̀sìn ìsàlẹ̀ Sanufu ó kọ síbẹ̀ now Ira ó dà pé ìlú Rashidi yẹ kí nínú kò jìnnà sí ìlú lágbájá ṣẹ́rí tí wọ́n bá fẹ́ ràn wá lọ́wọ́ àwọn sójà tó wà ń Káyìmá kán divide ara sí méjì kán máa bọ̀ wá sí láti Òmùpó kán bẹ̀rẹ̀ sí kóńbó ẹ̀ títí tí ó fi dé Ọ̀yàn lọ́sùn state igbó pọ̀ ń bẹ̀ tí wọ́n bá lè kóńbùnú igbó yẹn wá síbẹ̀ torí àwọn tó sọ pé àwọn ń bọ̀ wá síra wọ́n á jìnnà síra tí wọ́n sọ ẹ bá dé láti dọ́bà o ẹ bá dọ́bà dẹ́rìn ilé o ẹ bá dẹ́rìn ilé ó ti dé láọ̀dọ̀ bẹ́ẹ̀ bá ti wọ̀ láọ̀dọ̀ ẹ dé kọ́ńtà àjàbẹ́ ti wọ̀ yẹn bẹ́ẹ̀ Ọ̀yàn Ìkírun lẹ́ bá ti súnmọ́ bàgùn o wọ́n ti súnmọ́ bàgùn o. you have been emotional. mo gbọ́dọ̀ emotional o èèyàn bẹ́ẹ̀ lẹ́fà wọ́n ti súnmọ́ bàgùn bẹ́ẹ̀ yẹn o. now ìrántọ́ tí wọ́n wá ṣe fún wa ní ìsín ni wípé kájọ kì í ṣe káàdì bẹ́ẹ̀ lórí sójà nìkan o gbogbo ọdẹ tí wọ́n bá mọ̀ bẹ́ẹ̀ kan wọ̀ gbolo kì í ṣe láti lọ pàpàrọ̀ gbogbo ẹni tẹ́ bá ti ṣèdè sí tí ò bá ti jọ tí èyí nìkan wẹ̀ mú wa kákàjẹ́ ká gbọ́ gbìm ó tán. wọ́n ní lánàá wọ́n láwọn bandits dé abúlé kan tí ó jìnnà sí rárá lẹ́gbẹ̀ẹ́ Ira. kí ni mo sọ. wọ́n ní lálẹ́ àná. wọ́n ti súnmọ́ bẹ́ẹ̀ nìyẹn tábìlì lè sọ fún yín wọ́n ti súnmọ́ bẹ́ẹ̀ so láti Òmùpó káwọn ọdẹ máa kóńbù ẹ̀bọ̀ káwọn dúró de sójà nìkan o wọ́n ti súnmọ́ fa o ẹ̀ ń bá dọ́ba dọ́dọ̀ wa o
try ọ̀dọ̀ yín Ìgbòho tẹ̀ reverse sí pé Bàrùtẹ̀ súnmọ́ nǹkan kan Ìgbòho not Ọ̀yọ́ state. wọn ẹ rí pé wọn lè wá sí Ìgbòho ẹ rí pé wọn wá bá wọn kàn sọ pé bí Kwara state permit me to say bọ́ọ̀ gọ́ọ̀mẹ̀ntì ṣe wọ́n dáa tó gọ́ọ̀mẹ̀ntì Kwara dáa o bí Bàrùtì ṣe àwádùn bó ti Bàrùtì produce àwọn ọmọ tá ti produce jáde kò sí globe ẹ lè tan náà kó tán you understand wọn wá bẹ́ẹ̀ ṣe bí káyìí máa lẹ́gbẹ̀ẹ́ Bàrùtì náà wá the same local government gbogbo wọn dẹjọ wa ẹni bá dẹ̀ dira bàbá ó súnmọ́ dọ̀ wa o. ẹ má bínú báwo ni járe mú. mọ̀kàn lóye kan burúkú ní ká ṣẹ́rí the world NTA ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ national àbí Nigerian terrorist association sparks of complete illegality ni kábílẹ̀ wọ́n CAC bóyá wọ́n register yẹn. wọn kọ CAC number. so wọn kọ CAC number so it's not registered it's a terrorist organization àwọn náà ti pè terrorist organization so tọwọ́ bá ti bà wọ́n ká eliminate wọn ni. now let me come to ṣẹ́rí bí náà bàláwo kò lè gòkè odò èkìní nu bájá balẹ̀ ní lẹ́yìn yọ pọ̀ bọ́ o ó lè pa kìnìún o ṣẹ́rí bí àwọn ọ̀daràn bá léèyàn lẹ́yìn ni wọ́n máa gbójú pé kò sí táwọn ó ṣe tí táwọn ò ní mú jẹ torí pé wọ́n léèyàn lẹ́yìn ni ó dẹ̀ ti yé wa pé anywhere àtàwọn bá fẹ́ lọ attack for now wọ́n mọ̀ pé ọlọ́pàá ò ní wá mí ò ní wá táwọn fi parí iṣẹ́ nítorí pé wọ́n ní ways náà fi intercept fóònù even NSA fúnra wọn wọ́n ní ways náà fi intercept military fúnra wọn any communication so because they have people in government wọ́n ní àwọn tó lámìlaka láàrin ìlú tẹ́lẹ̀ táàpù fóònù NSA fúnra ẹ̀ the national security adviser of a country sovereignty of Nigeria ni wọ́n hack into yẹn and they can come out boldly to say wípé àwọn lè hack into it àwọn gbogbo tẹ́ bá sọ làwọn gbọ́ how much more tí president bá sọ wọ́n pa major kan ní ìsàbí major general ní tẹ́ pa tẹ́ intercept communication tẹ́ fún mọ́ ibi tó wà will you tell me pé kò ń ṣe àwọn tẹ́ intercept phone NSA non pass information sáwọn bandit pé ìbílẹ̀ báyìí ló wẹ̀ lọ́pàá so many questions need to be asked about this now ẹ jẹ́ sọ tọrọ kan fún yín a lè rí end to this insurgency o for now until local government began to be what they are gbogbo igbóta ìwé ló belong to a local government gbogbo tiers of government ló dé ní responsibility of security responsibility to ẹ̀kan ní apparatus gbogbo àwọn tó ń gbé bẹ̀ náà mọ inú igbó tó tọ́ sí wọn náà mọ̀lẹ̀ to belong to each local government àfi ká pé head of local government bá jẹ́ bandit bíi ti Kaduna tó yẹ pé chairman local government ló sọ pé irọ́ ni àwọn Kánù ń pa wọn àpààyàn kankan police ní irọ́ wọn ń pa wọn àmúyàn kankan at the end of the day wọ́n rí pé 176 people òní wọ́n ti abduct so ó mì pé bandit wà ní ara àwọn chairman àwọn ibi tí wọ́n attack tí wọ́n fún ọ ní information if they can attack somewhere and you are saying pé irọ́ náà ń pa wọn attack tí àwọn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì lè mọ sọ pé irọ́ náà ń pa ẹgbẹ́ nu yín dákẹ́ wọn attack ó mì pé they are collaborators in government àwọn tó wà ń jọba gangan àwọn bandits náà wò it's as simple as that because náà tó wà ń jọba bá jẹ́ bandits ṣẹ́ǹgbọ́n tí mo sọ fún yín àwọn tó wà ń ta ọ̀rọ̀ ayé wọlé láti ṣe tó wù wọ́n without being attacked now àwọn àánú bónìsì wọn kọ lẹ́tà ẹjọ́ torí Ọlọ́run ẹ wo àwọn ìlú páàkì náà ju lẹ́tà sí gbogbo lẹ́yìn Ìlọrin kò sí gọ́ọ̀mẹ̀ntì rẹ̀ níwà nǹkan ọ̀rà o lẹ́yìn Ìlọrin kò sí gọ́ọ̀mẹ̀ntì rẹ̀ níwà o lẹ́yìn Ìlọrin àwọn yòókù òfin gọ́ọ̀mẹ̀ntì o lẹ́yìn Ìlọrin ẹ lè compare my other states tó yẹ pé every nook and cranny ni àwọn ni ìjọba dé lẹ́yìn Ìlọrin kò sí ṣẹ́dá àwọn yòókù tó wà ní Kwara ọwọ́ Ọlọ́run ni wọ́n wà and there is one conspiracy sir tí mo fẹ́ káwọn ọmọ Nàìjíríà ní the toughest and the most notorious prison Kinji ló wà Kwara ló wà and people there ma negotiate àwọn tó bá kó láti gba àwọn bandits ẹgbẹ́ wọn tó wà ní prison láti gbà wọ́n lẹ̀ so this is tọ́súnmọ́ Kwara jailbreak ó ṣẹlẹ̀ láìpẹ́ o ẹ̀kọ́ lẹ́ o tá a bá ṣọ́ra o because kí ni wọ́n wá ń Kwara tó wọ́n Kwara jailbreak man because they will want to release gbogbo àwọn bandits notorious ones wọ́n lè má gbé jẹ́ notorious ones Ìkíńjì ni wọ́n gbogbo wọn wà so anytime from now you can hear of a jailbreak how people mọ̀ nǹkan tó ń ṣe and then lastly. honourable speaker láti kín ọ̀rọ̀ yín lẹ́yìn Sàárẹ̀ sí Kwara kò mọ̀ jìn sí Ìlọrin gẹ́gẹ́ kò má jìn rárá kò jìn rárá wọ́n mọ̀ ní adé Sàárẹ̀ mọ́jú àárọ̀ yìí báyege. wọ́n lọ́pẹ́lọpẹ́ àwọn security ni wọ́n repel attack wọn. not only repel no eliminate wọn they were repelling without eliminating them. wọ́n kàn repel. ẹgbẹ́ lemọ́lemọ́ ẹjọ́ ẹ bèrè títí di ọ̀la ẹni tó fún àwọn
tó wà ní Niger ní command pé kọ́kọ́ ní school tàn wà náà mi ti tàn wọ́n ẹ̀bẹ̀ di sẹ́yìn wọn ti gbórúkọ ní ẹja rẹ o. but ọ̀rọ̀ bandit tẹ̀ sọ yìí èmi ò mọ bẹ́ẹ̀ ṣe rò ó sá tí a bá ṣe ìdìbò wọlé kí ni ẹ̀ máa wálẹ̀ díẹ̀ tí bò bá ń bọ̀ ní tó máa ru sókè ṣé kò ní political influence. kò sí tí ò ní ṣé ọ bẹ̀rẹ̀ kò sí tí ò ní mo ń bọ̀ kò sí tí ò ní political interference. ẹ má ti ẹ jẹ́ kó sọ. mo fẹ́ conclude opposition mi ò tí sọ̀rọ̀ nígbà bá sọ̀rọ̀ lórí political interference ṣe rí ìyá kan wà lágbolé wa ṣe rí ìyá yẹn tá a bá ń dáná ògì tàbí tá a bá ń dáná ẹ̀kọ́ sẹ́ǹgbọ́n tí mo sọ yóò kí wàá dá sí i yóò fọwọ́ báyìí o ṣùgbọ́n tí náà rẹ̀ bá ń kú oníwàbá kìkì bọ́bí tó lè kí kíní ti jò nínú wàá jò sí abẹ́ ògìun ẹjọ́ ta ní dáná. ìyá ni. ẹ̀yin lẹ béèrè béèrè àbí. èmi mo béèrè béèrè ẹ̀yin náà tún béèrè padà. àbí ó sì lè lọ kí ẹ sáà dáhùn pé àbí torí pé ẹni ìyá kọ́ ní dáná o ṣùgbọ́n tí náà bá ti fẹ́ kú ìyá ní kogi sí tí òjò kú. ìyá yẹn làwọn position bọ̀ tó yá ìwọ lọ. ní 2014 gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n béèrè March April ìgbà ẹni òṣèlú bẹ̀rẹ̀ prior to 2015 ariwo òṣèlú ti gbilẹ̀ bí eléyìí náà ni ìgbà yẹn ni Jonathan jáde síta pé second term tó ń fẹ́ tó ń wò lọ́wájú yìí kì í ṣe dandan kí ẹ̀jẹ̀ ọmọ Nàìjíríà. kò wọ́ tí kò wọ́n tẹ̀jẹ̀ yàn mọ́lẹ̀ ọ̀rẹ́ olú kò wọ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀ kò wọ́ tẹ̀. now àwọn nǹkan kan fítà sí ti dùnlágbà yẹn ni o because nígbà yẹn ni Borno Adamawa Yobe ó gbóná girigiri Jonah was then in South Africa information wa kan lára pé àwọn state mẹ́ta yìí ó ti gbóná kọjá bó ṣe yẹ o Jonah fò padà wálé ni láti declare state of emergency láwọn state mẹ́ta yẹn. Jonathan wọ́n jẹ́ Jonah ló ń sọ. Jonathan ó fò padà wálé ni wọ́n wá bí lè kí ló fà á ó wá pa àwọn gómìnà mẹ́ta yẹn then Kassim Shettima then the now first president àwọn ni gómìnà Borno nígbà náà lọ wọ́n wá pé òun kí ló fà á tí gbogbo ẹ̀ fi rí bí eléyìí. mo rò pé n tí Buhari sọ ni pé ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ pa Boko Haram Boko Haram la ní ẹ pa àwọn nọ́ọ̀tì lẹ́ ń lọ pa o pé ẹ make sure pé ẹ miss target yín ẹ kàn máa pa àwọn nọ́ọ̀tì dànù pé Boko Haram ní kẹ́ ẹ pa ẹ mọ́ pa nọ́ọ̀tì nígbà tó wá rí i pé wọ́n ń pa àwọn tí èsè Boko Haram ló fi ní nọ́ọ̀tì lẹ́ ń pa ẹ pa Boko Haram. sẹ́mi pípa kan wà táwọn Boko Haram mú as negotiator wọn. wọ́n mú ta ni. wọ́n mú Buhari. kò ṣẹlẹ̀ rí ó wà. ẹ lọ check record. kíni national kíni àwọn Fulani no not on this set not on this set ó ní kíni not on this set kíni life patron Boko Haram wọn ever ní any link with Buhari mẹ́yà tí a lọ sí Boko Haram. now recently yàtọ̀ sí Boko Haram. ó yàtọ̀ no àwọn méjèèjì wọn ní tí wọ́n ń ṣe láburú o. ẹ bá sọ̀rọ̀ yìí lẹ. no ẹ jẹ́ ká get it right àwọn méjèèjì wọn ní tí wọ́n ń ṣe láburú o. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n mẹ́yà tí a là ọ̀tọ̀ ní aburú wọn Boko Haram ọ̀tọ̀ láburú wọn aburú sí méjèèjì. tí wọ́n ń try election. Please, I want you to understand. Banditry is a compound word. àwọn méjèèjì bandit ni lálẹ́ kó sínú wọn. olùṣiṣẹ́ máa sọ̀rọ̀ ní ata bá ṣe lè yé wa nìyẹn ọ̀nà tó fi lè gbà yé wa. banditry kò sí yàtọ̀ láàrin 5 and 6. so gbogbo wọn ká wá lápò ẹ̀kọ́ lọ́gbọ̀n pé bandit ẹ̀ kò yé mi sí. èmi ò fara mọ́. báwo. ẹ ṣeun ebi ìjọba Nàìjíríà ti declare àwọn as bandits àti military ala. wọ́n ti pé o àwọn kan wà terrorist náà tó wọn US ló sọ̀rọ̀. wọ́n sì investigate ọlọ́wọ́ o. ok kí ni Nàìjíríà pé military ala. mi kò pọ̀ ní kankan. àwọn makaba wọ́n sọ pé they are well registered ó wà ní pépà àwọn táwọn sọ̀rọ̀ kódà wọ́n ní corporate. wọ́n ṣe kankan fún wọn. makaba ọ̀tọ̀ tún ni military ala. nǹkan náà ni. ẹ wò mẹ́. nǹkan náà ni. makaba náà ni military ala also known as. military breeders statue. wọ́n ṣe also known as eke. no tell me one sọ lele.
méjì àlà. yes. darandaran Darandaran. ẹgbẹ́ wọn nìyẹn wọ́n ń pààyàn alákòóso wọn yes wọ́n ń pààyàn àwọn kan nù wọ́n ń pààyàn àwọn kan fẹ́ thank you àwọn kan nù wọ́n ń pààyàn kódà wọ́n á máa pa Fúlàní ẹgbẹ́ wọn gan mi. we are not sure but ẹ̀yin náà sọ wọ́n mọ̀ pa tó bá jí àwọn rustlers nìyẹn rustlers wọn. tí wọ́n kò mọ̀ lù wọ́n mọ́ tí wọ́n so tí wọ́n yẹ pé àwọn jẹ́ méjì àlà a mọ̀ pé wọ́n ń pààyàn. àwọn association wọn àgbáríjọpọ̀ gbogbo wọn wọn ni méjèèjì àlà wọ́n ń pààyàn. àtàwọn bòrò àtàwọn tó ń pààyàn àtàwọn tí ń darin sá méjèèjì àlà. ìgbẹ́nẹ́ta yẹ̀ sẹ́bà ti wẹ̀ kó mọ́ palọ̀ àbí ìbọn sísà ń daran. àwọn òsì wọn yàtọ̀ ẹni tó bá ti dáná pààyàn méjì àlà àwọn association lọ́dọ̀ ti wà nìyẹn. àgbàgbọ́n pààyàn Boko Haram àwọn náà ń pààyàn. bẹ́ẹ̀ni àwọn kan tún bẹ tí wọ́n ṣe Boko Haram tí wọ́n sì ń pààyàn tí wọ́n sì tún ṣe méjì àlà. bẹ́ẹ̀ni àwọn yẹn náà tún wà. àwọn náà group as bandits. àwọn ni bandit. ṣe wá rí the word bandit sorry the word bandit is a compound word for criminality. but àwọn kan wà tá à ń pè bẹ́ẹ̀ meanwhile kì í ṣe àwọn nìkan náà yẹ kán máa jẹ bẹ́ẹ̀. ṣe ara wọn ta rẹ̀ pé bandit ọ̀tá kò bandit tán destroy. àwọn onísọ́ni. a rí wọn as the military wing of the Fulani killer X-men. because nígbà tá a bá dàrú tán bá jẹ́ làwọn yóò da ìran wọn wá mẹ́tọ̀ọ̀tán lónìí yẹn. etiquette ẹ̀ nísìn so the word bandit is a compound word tó wà tó include both the Boko Haram both the Fulani X-men both criminal elements. rárá èmi ò gbà ó. àwọn kan no a lè pe bandit ní Fulani directly. àwọn tó kọ Fulani àwọn tó kọ lẹ́tà yìí killer X-men àwọn tó kọ lẹ́tà yìí ni mò ń sọ. àwọn ni méjèèjì àlà àwọn náà sọ fún àwọn náà kọ lẹ́tà. ok sáà tó kọ lẹ́tà. terrorist wọ́n ti sọ ti wọ́n. àwọn tẹ́ sọ tẹ́lẹ̀ yẹn àjọ wọn kú òun bẹ́ẹ̀ o wọ́n wà ń bẹ́ẹ̀ o. àwọn tó sọ kọ lẹ́tà yìí. pé wọ́n tún ti lékún ni mò ń sọ yìí. ìkàràwọ̀ ti wà nù wọn israel ti wà nù wọn ISIS ti wà nù wọn. ITA náà ti dé. ẹ wà sọ̀rọ̀ lọ́nà Nigerian Terrorist Association àwọn ti dé illegally constituted àwọn náà ti dé. so tí mo sọ pé mi kàn fẹ́ ká narrow ẹ ni. anyone who unleashes terror is a terrorist. is a terrorist. so Fulani X-men Boko Haram ISWAP it could be a conglomerate of all these people. They are all terrorist terrorist association. so alájà là tábà sọ pé àpájọpọ̀ gbogbo àwọn ọ̀daràn. àwọn kan declare Buhari gẹ́gẹ́ bí negotiator àwọn àbí nǹkan kan ẹ jẹ́ ká dárúkọ àwọn. wọ́n ní patron. méjì àlà kése àwọn terrorist. wọ́n ti dàrú bẹ́ẹ̀. méjì àlà unleashes terror through the Fulani killer X-men. So in other words, he who unleashes terror is a terrorist. ẹ ṣe ká lo mathematics yẹn wálé bá ṣe mathematical computation ká gbé wálé bẹ́ẹ̀ subset. ok so ká tó fẹ́ ẹgbẹ́ mi ká tó fẹ́ bò fọ́ orí mi ká gbà pé mi àti àlà ni kì í ṣe Boko Haram. ẹni ọkọ àtàkùn gbogbo wọn rárá National Association of Terrorists rárá méjì àlà àwọn ni wọ́n declare Buhari. patron náà kì í ṣe Boko Haram. Boko Haram. yẹn ni mo fẹ́ ká clear. ṣe ibi tẹ́mi lọ ni pé Makaba ló sọ fún former governor Benue State pé Ọlọ́run yọ Buhari ni ọ̀gá wọn bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run yọ Buhari ò rí nǹkan kan sọ. Buhari wà lọ sí Benue State sọ́tà mi go. mọ̀lú wọn lọ wọ́n wá yẹn. Ọlọ́run sọ fún wọn wípé ẹ jọ máa gbé pọ̀ ní. torí báwọn ni láti patron wọn. torí báwọn patron wọn. rárá o torí pé wọ́n gbé pọ̀ ní. he is a peacemaker. Buhari Ọlọ́run sẹ́rí. ẹ máa gbọ́ ẹ farabalẹ̀. tẹ́ bá ti ní àfarabalẹ̀ báwọn ọ̀rọ̀ ọmọ tá gbọ́. sẹ́rí peace ṣẹ́ ń gbọ́ tó bá mú ogun dání kì í ṣe peace. peace tó bá encourage ọ̀tẹ̀ àti ìyànjẹ kì í ṣe peace. ìjẹgàba ni wọ́n ń pè é. àwọn kan wá sórí ilẹ̀ bàbá mi mọ tó kún kó sọ ní Fẹ́mi ó ti gbàgbé ni ó ní can a man comes to my house and defecate on the floor what will a man do a man will take a stick and break his neck. Now somebody came to my land ó dẹ̀ pa gbogbo wa ó dẹ̀ take over lẹ́wà ẹ wá ní kájọ mọ́ gbé pọ̀ constitution tó sẹ́pọ̀ lè gbé anywhere constitution yẹn tó fún ọ fundamental right kò sọ fún ẹ pé gbọ́dọ̀ pa àwọn tó bá wà bẹ́ẹ̀ náà. If a man defecate on the floor in my father's house what will a man do. I will take a potty and throw away the pot and give it to him that use potty with. wọ́n ti defecate on the floor already now. I'm a gentleman ma park yẹn. ẹ máa bá yẹn Jehovah jire. mímọ́. ayaya o. Okay now àwọn. a ti gbà pé gbogbo àgbáríjọpọ̀ àwọn ọ̀daràn àwọn tó hàn leash terror
ó ní national terrorist association. terrorist association àgbáríjọpọ̀ gbogbo wọn classified bandits ó ní wọn because ní ìsìn wọn àdárúkọ bóyá nìkan amọ̀gbà tó ń dáràn kiri tó ń pààyàn kiri àdèmẹ́ pé they are moving southwards àwọn náà kọ lẹ́tà yẹn now ẹ já treat gbogbo wọn as criminals. yeah criminal ego ta le lo ni ẹ. criminals ni gbogbo wọn. good. okay before you treat all of them as criminals. àwọn bandits àwọn ẹ má bínú ẹ ṣe bandit o àwọn méjì àlà. wọ́n ti. ẹ̀gbọ́n inú tẹ́tò kọ ní pépà ni wọ́n ní look àwọn ò kí ń ṣe o America ṣe mistake o wọ́n ní ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ gbé tí wọ́n bá tán bá ṣe bó ti yẹ kó ṣe a threaten peace ìlú o. God bless you ibi tí mo fẹ́ kẹ́ lọ gẹ́gẹ́. it will threaten the peace. wọ́n nítorí pé ìjàlẹ̀ àní fi ń jọba ó ní kò ní wọ́n ní wọ́n ń ṣépè lórí. ó sàn ní yóò gbẹ̀sẹ̀ fún. wọ́n sọ pé torí pé ó ń ṣépè wọ́n ń jalè lẹ́sọ̀ ẹ ló tún jí kankan mú. ẹ bá gbọ́ wọ́n nítorí pé ẹ ń ṣépè wọ́n wá ní wọn ò ní fi jọba. ó ní kò ní dá abẹ́ tó ló ń jà. ó ní kò ní dá. ṣé kì í ṣe gbọ́ ṣé ni yẹn ò ní rí. ó tún sọ that is the way they have been threatening this nation. that is it. wọ́n máa threatening ní. Amẹ́ríkà ò fẹ́ bí ó ní wọ́n béèrè grazing land wọ́n ṣe fáwọn wọ́n béèrè ruga wọ́n ṣe fáwọn ó ní àwọn ilẹ̀ bàbá àwọn tó yẹ kó jẹ́ grazing land grazing route ó ní wọ́n fún àwọn. ṣé ìwé náà wọ́n ti sọ. ibo ni ilẹ̀ bàbá wọn ibo ni ilẹ̀ bàbá wọn. mo like bí a ṣe lọ yẹn. ibo ni ilẹ̀ bàbá wọn gbọ́dọ̀ tí ìṣúná fọ́jọ́. Amẹ́ríkà nílẹ̀ bàbá wọn wọ́n sì bá Amẹ́ríkà fà á. ó ṣe jẹ́ pé now America wá sọ̀rọ̀ tí Nigerian government ò sọ̀rọ̀ látijọ́ yìí Nigerian government are too complacent hypocritical in nature they cannot call a spade a spade. wọ́n lè spade call a spade a government wọ́n lè call a spade a spade. kò rí bẹ́ẹ̀ pastor kò rí bẹ́ẹ̀. ọ̀dà báwo ni. ẹ ṣe tí o fi rí bẹ́ẹ̀ ni Canadian government ní court wọ́n declare pé APC ipe terrorist ni wọ́n ẹ máa gbọ́rọ̀ yìí Canadian ló sọ. tóòtọ́ ni Canadian orí èèyàn kan kọ́ bí ní ìsìn. Canadian court sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ẹ wá máa gbọ́. ta ló gbé APC wa lọ bẹ̀ tí wọ́n fi ń dá lẹ́jọ́. àwọn ọmọ observe ti ń ṣẹlẹ̀ lọ́hùn àwọn tó wá jẹ́ terrorist láàrin wọn wọ́n ti lọ sínú ẹgbẹ́ mi ṣẹ́gẹ́tẹ̀nsìn wọ́n ti port wọ́n ti kúrò now ìtí mo wá fẹ́ fàyọ ni pé the so called government wọn ní lè ṣe nǹkan tẹ́ nìkan ṣe for now we are looking at election. in 2027. in 2027 ìbò dẹ̀ máa wá ń bẹ̀ yẹn. bàbá tí wọ́n bá lọ ṣe anything tó bá máa rọ́ọ̀fù fẹ́ dà wọn nífẹ̀ẹ́. do you know Fulani are minorities. wọ́n ní 40 up to 6 million. wọ́n tiẹ̀ no wọ́n sọ pé 40 million làwọn ẹ̀. 40 million out of 200 something million. so tábà wọ percentage wọn kéré ṣùgbọ́n bá ṣe wá rí yẹn wọ́n wá sọ̀rọ̀ àwọn di champion láàrin gbogbo others. àwọn Hausa tí ò bá Fulani sí lẹ́yìn kò lè rí ṣe. wọ́n pè ní Hausa Fulani. Hausa tó fẹ́ contest ní Kano tí ò bá in sí Fulani sí 1983 ẹ béèrè pé kí lójú rẹ rí. tó jáde so tó it lò is now lọ́wọ́ Hausa Fulani. so àwọn òde like compound word yẹn wọ́n fẹ́ kàn mọ́ separate yẹn. wọ́n rí separate ẹ bá fẹ́ lọ ẹ bá fẹ́ lọ́nà lọ. náà nǹkan tí mo fẹ́ fààyàn láàrin yẹn ni pé wọ́n ní lè ṣe tẹ́ ẹnìkan ṣe torí 2027 election tí 27 bá kọjá tán wọ́n wá lè ṣe but for now wọ́n ní ìdìbò àwọn bíi tí bò dẹ̀ ti wọlé nù kí lè fẹ́ kàn ṣe olóṣèlú dẹ̀ ní gbogbo tó àmáìdì wọn ni pé báwọn ṣe wọlé. so kọ́mọ Nàìjíríà máa kú ni báyìí. kí wọ́n lè fẹ́ kàn ṣe kò sí kí lè oya. obìnrin mo ní ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ gbésùmọ̀ mi pa àwọn èèyàn yìí mo ní ṣé kò ní political influence. ẹ̀yẹ gan la wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dẹ̀dá mi lóhùn látẹ̀ kan because Kwara was peaceful it wasn't like this. bẹ́ẹ̀ni Kwara sì ní gbogbo ibi tí wọ́n ń súnmọ́ yìí inú ó súnmọ́ nù lọrin gan o. ó súnmọ́ nù lọrin kọ́ ilẹ̀ Yorùbá ní gbogbo. wọ́n bọ̀ nù lọrin ni o tẹ́ bá sì wá wo gbogbo ibi tí wọ́n ń dé yẹn bí wọ́n ṣe wà létí Ìlọrin etí Ọ̀ṣun state ni wọ́n wà létí Ọ̀yọ́ state. bẹ́ẹ̀ni ẹ bá dẹ̀ wo ìtàn Yorùbá pẹ̀lú Aláàfin Àfọ̀njá kankan àtàwọn Àwólẹ̀ ẹ mọ̀ pé Ìlọrin dísèmí Ìlọrin tá à ń sọ yìí náà Fúlàní náà ló sí adé tó fi di pé láwà ni wọ́n ń wé lọrin ní ìsìn wọn ìdádé mọ́ o. ẹ jẹ́ kọ́ mọ̀ ìbẹ̀rẹ̀ torí ibi tẹ́fẹ́ ká lọ. mo wò pé ogun Ìlọrin Ọ̀yẹ́ ó dàbí ogun Ìlọrin fún Yorùbá o gbogbo ilẹ̀ Yorùbá ló yẹ kó rí n tó kàn lọrin yìí bíi pé kí wọ́n dìde tán abáni nọ́ọ̀tì ni gbẹ̀sùmọ̀ mi wà nìkan ni àwọn ará bí òsèdọ̀ wa bó bá ti wọ̀ lọrin wọ́n ti dọ́dọ̀ wa o. bẹ́ẹ̀ni kò sí rọ́ńbẹ́. gbogbo bàrùtẹ́ nǹkan tẹ́ ń sọ èèyàn mélòó ẹ lọ sórí ilé local government stone throne níbẹ̀ sí Kwara state majority àwọn tó wà lórí ilé local government Kwara state wọ́n dìbò fún tẹ́ bá dé orí ilé local government ẹ̀rì Saraki group kìnnìkan group and orí ilé Ọ̀yọ́ state